ọ̀nàkọ́nà lomi ń bá wọnú àjèrè. Ẹ wò ó, èmi àti àní nàkan tán ká tó bá wọn rí mi. Ẹ bá ń ṣàmì àdúrà díẹ̀ tó kù ká parí ọdún yìí. Ibi táran kan orí sí àti ibi táran kan orí sí, ọba mi Elédùà yóò jẹ́ abóore pàdé ńbẹ̀ o. Ẹ bá ń ṣàmì. Ẹ kú ilé là ń kára lé, ẹ kábọ̀ là ń kérò ọ̀nà. Wọ́n ní bá a bá déwájú ilé, baálé ilé là ń kí elégbèje àdó. Bá a bá dé ọ̀dẹ̀dẹ̀ lé, ìyálé ilé là ń kí elégbèje ìlẹ̀kẹ̀. Mo kí yín nílé lóko lájò àti lẹ́yìn òdì. Ẹ kú bí ojú ọjọ́ ṣe rí. Ẹ kú pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún lọ́tún lọ́sì. Àní ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dì. Mo tún gbé e dé lọ́jọ́ tèní gẹ́gẹ́ bí ìṣe mi. Ìtàn bọ̀dá ọ̀dẹ̀ tá ń bá bọ̀ àátúmọ̀ nítẹ̀síwájú lọ́jọ́ tèní. Bóyá ìwọ ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa tó ń wò wá fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì Ìrírí Ayé TV yìí, bá wa tẹ ibi pupa tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì nísàlẹ̀ yìí kó o fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì Ìrírí Ayé TV yìí. Kò sì ní jẹ́ kó o mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò, yóò mọ sọ fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ti ń gbọ́ wa tipẹ́tipẹ́, tẹ́ ẹ sì ń wò wá lórí ìkànnì yìí, ẹ bá wa wo ibi tí wọ́n kọ sàbọ̀nẹ́ẹ̀sì yìí. Àní tó bá tún kù ní pupa, ò tí ì darapọ̀ mọ́ wa nù. Bá wa tẹ̀ ẹ́ kó di funfun. Ẹ̀yin tó ti wà ní funfun lọ́dọ̀ rẹ̀, ẹ ti darapọ̀ mọ́ wa nìyẹn. Ẹ ṣeun púpọ̀. Ibi tẹ́ ẹ ti ń rówó ra dátà, ìláyé Elédùà kò ní jẹ́ ó tán bẹ̀ o. Ìfẹ́ tẹ́ ẹ fi ń bá wa gbọ́ ètò ọlọ́kan-ò-jọ̀kan lórí ìkànnì Ìrírí Ayé TV yìí àti orí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún, ọba mi Elédùà kò ní pa náà fẹ́ ọ̀hún. Ọdún ni mi kì í ṣàìmọ̀ fọlọ́kọ yín Muhammadu Akówódé Bakórèdé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà, máyégún gbogbo sọ̀rọ̀. Àní àwọn ẹni tó mọ̀ mí délé, wọn a mọ̀ kì mí pé àrí ìlú ni mí, àwa lọmọ oníjà kò mà náà, Àjàní mògún ni mí, ará àjámọ̀, àwa gangan lọmọ ipò ń pọ̀rọ̀rọ̀, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà, Àjàní ta níjà lẹ́yìn kùlé òun, ṣe bá pọn bẹ́ẹ̀ porẹ́ lórúkọ tí wọ́n ń pàjà. Ẹ bá wá nǹkan fìdílé àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Bọ̀dá ọ̀dẹ̀ ni mo tún gbé wá fún yín lọ́jọ́ tèní. Àníṣe tún jí fún Àṣàbí ní àdírẹ́sì ilé rẹ̀ àbí kò fún un. Kí ló ṣẹlẹ̀? Mò ń bọ̀ mi tí dé. Àkọ́kọ́ náà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí WhatsApp Ohun Ìfẹ́ SOMIDA, tẹ́ ẹ gbà wá lámọ̀ràn lórí ìta ṣe wá lọ, tẹ́ ẹ ní kí tún jí fún Àṣàbí ní àdírẹ́sì ilé rẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣeun, ẹ kú fẹ́. Àjọ lájọṣe pẹ́pẹ́pẹ́ lórí ìkànnì tá a wà yìí. Àní tó jí ń ronú sí ohun tó lè ṣe, ń rò lọ́kàn yìí pé ṣé kí n fún Àṣàbí ní àdírẹ́sì ilé mi ni àbí kí n má fún un. Lóhun tó sọ fún yín pé òun ó fún mi lésì ohun tí mo sọ fún un. Ní báyìí àdírẹ́sì ilé mi ní bèrè, kò tiẹ̀ jẹ́ kó dijọ́ kejì. Ṣé kìí ṣe ń pé ìtì ń wọkọ̀ tẹ́lẹ̀ kò rí ni? Ṣé kìí ṣe ń pé ìwà kan ló ní lọ́wọ́ tí ò fi rọkọ̀? Ṣé kìí ṣe ń pé egun ilé egun ni mo fẹ́ gbé yìí? Gbogbo ẹ̀ ní tó jí ń rò. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àmọ̀ràn sẹ́yìn ara lé fún wa wípé kó fún un ní àdírẹ́sì ilé rẹ̀, Túnjí pe Àṣàbí padà. Nígbà tó pe Àṣàbí padà, kí ni wọ́n jọ sọ nípa ó ṣe àdírẹ́sì kò ṣe àdírẹ́sì? Ǹjọ́ fún un ní àdírẹ́sì ilé rẹ̀ àbí kò fún un? Mò ń padà bọ̀ lórí ètò. Àní bí Túnjí ṣe pe Àṣàbí padà, ó ní ẹ̀ló Àṣàbí, báwo ni? Àṣàbí dáhùn ó ní, mo wà pa. Túnjí ní, ṣé ò sí tó fi ń bèrè àdírẹ́sì o? Àṣàbí ní, rárá kò sí nǹkan kan, mo kàn fẹ́ mọ ibi tẹ́ ń gbé ni. Túnjí ní, ókè. Àdúgbò Àtákẹ́, àdúgbò Àgbòkú, àdúgbò Kọ́kọ́yẹ, àbí àdúgbò Àvọ́túrú, àbí àdúgbò Sẹ́nádé, àbí àdúgbò Dédopó, òun ni mò ń gbé. Túnjí sọ bẹ́ẹ̀ fún Àṣàbí. Àṣàbí ní, rílì, lóòótọ́ àdúgbò tẹ́mi náà ń gbé mọ̀ nìyẹn. Ẹ mọ́ wá wo iṣẹ́ Ọlọ́run. Túnjí ní àṣẹ àdúgbò kan náà làwọn jọ ń gbé, ṣùgbọ́n òun ò mà torí òun ṣẹ̀ṣẹ̀ kó dénú ilé tòun tuntun tóun kọ́ sí àdúgbò yìí ni. Túnjí ní ìyànà kẹta tó bá ti kúrò ní koríta yẹn, ilé kẹta ilé mi gangan nìyẹn. Òun sọ bẹ́ẹ̀ fún Àṣàbí. Àṣàbí ní, bọ̀dá Túnjí, gbogbo ibi tẹ́ ẹ sọ yẹn ni mo mà. Ìmọ̀ pẹ́yìn lẹ́ni ilé yẹn. Túnjí ní èmi mo ní ilé yẹn. Kódà mo ṣẹ̀ṣẹ̀ kó wá sínú rẹ̀ nísìnyí, kò tí ì tóṣù kan. Àṣàbí ní òkè.
tó bá dòpin ọ̀sẹ̀ ìyẹn ní weekend mi wá kí yín nílé lòun sọ fún Àṣàbí pé kò sí problem ọ̀nà lè mi ṣí sílẹ̀ fún ẹ ní gbogbo gbàkúgbà tó o bá ti fẹ́ wá àmọ́ rí i dájú pé o pè mí kó o tó wá kí n bá lè gbáradì kalẹ̀ kí n má lọ jáde lásìkò tó o fẹ́ wá kí mi. Àṣàbí ní òkè mo ti gbọ́ màá pè yín tí mo bá fẹ́ wá. ẹ gbọ́ ná kí ló ṣẹlẹ̀ ní ọjọ́ tí Àṣàbí wá àti pé kí ló ṣẹlẹ̀ nígbà tí Àṣàbí ó dé ọ̀dọ̀ Túnjí nílé rẹ̀. mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Túnjí ní kó tó di òpin ọ̀sẹ̀ tí Àṣàbí dá fóun yìí nígbà tó di ọjọ́ Wednesday ìyẹn ọjọ́ mẹ́kìrìdì ṣé ọjọ́ àánú lẹ́yìn máa ń pè lọ́dọ̀ tín àmọ́ ọjọ́ ìjàkúta òun ni Yorùbá máa ń pè é gẹ́gẹ́ bá a ti sọ nínú ètò kan lókè lọ́hùn-ún orúkọ àwọn ọjọ́ tá a máa ń pe ọjọ́ kọ̀ọ̀kan. ọjọ́ Wednesday yìí Túnjí ní dédé aago 9 alẹ́ òun wà ní ìyàrá ìgbàlejò tòun òun wo ẹ̀rọ amóhùnmáwòrán kódà bọ́ọ̀lù kan lòun wò ní ọjọ́ yìí torí òun fẹ́ràn bọ́ọ̀lù dáadáa. Chelsea ní gbá bọ́ọ̀lù lálẹ́ ọjọ́ yìí torí òun fẹ́ràn Chelsea dáadáa kódà gan Champions League ni wọ́n ń gbá ní ọjọ́ tí a sọ yìí. òun rántí ọ̀rẹ́ mi kan nígbà tó fẹ́ pe Champions League ó ní Champions League mo ní ṣé sílípù ní gbá champion ni àbí Champions League náà sọ. ẹ̀yin tẹ́ wà nílé tẹ́ fẹ́ràn bọ́ọ̀lù ẹgbọ́n náà ṣé Champions League náà mọ̀ sọ ni àbí Champions League àyà gbá níbẹ̀. Túnjí ní bọ́ọ̀lù Chelsea yìí lòun wò lọ ní dédé aago 9 alẹ́ ní ọjọ́ Wednesday yìí ṣàdédé lòun gbọ́ kọ́kọ́kọ́ lẹ́nu lẹ̀kùn ó ní ìyẹ́sítà nìyẹn o ó ní èmi ni o ẹgbọ́n náà ta ló kan lẹ̀kùn fún Túnjí. Bòdá ọ̀dẹ̀ ni mo pe léyìí mò ń bọ̀ mi tí ì dé. Túnjí ní bóun ṣe gbọ́ kọ́kọ́kọ́ lẹ́nu lẹ̀kùn òun ní ìyẹ́sítà nìyẹn o ẹni yìí ní èmi ni o àmọ́ òun obìnrin lòun gbọ́ ló ní òkè mò ń bọ̀ wá o lòun dìde lòun lọ sílẹ̀kùn àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ fóun wípé Àṣàbí lòun bá lẹ́nu lẹ̀kùn. Àṣàbí gbé báàgì tó tóbi kan dání ó sì dàbí pé ẹrù tó pọ̀ díẹ̀ òun ló wà nínú báàgì yìí ojú rẹ̀ sì kọ́wọ́ lọ́rẹ́ díẹ̀ lòun ṣílẹ̀kùn wípé kó wọlé. Àṣàbí wọlé ó sì gbé ẹrù rẹ̀ wọlé. ẹ̀yin aráalé ẹ ti ń fòye gbé wọ́n kẹ́rù wá bá bòdá ọ̀dẹ̀ nílé láìsẹ̀ ẹrù yìgì láìsẹ̀ ń dáná. ẹgbọ́n náà ṣé ìfàkọ́ rèé ẹgbọ́n náà kí ló ṣẹlẹ̀ àti ń pé kí ló mú kí Àṣàbí kojú rẹ̀ fi kọ́rẹ́ lọ́wọ́ bó ṣe kẹ́rù wá bá Túnjí àti ń pé àwọn ẹrù ó gan níbẹ̀ nínú ẹrù tí Àṣàbí kó dání ṣọ́ra ẹrù wá fún Túnjí ni àbí ẹrù tiẹ̀ náà ló kó wá. mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Túnjí ní bí Àṣàbí ṣe wọlé tán òun tilẹ̀kùn padà òun sì béèrè lọ́wọ́ Àṣàbí ń pè kí ló dé ṣé ò sí ṣebí òpin ọ̀sẹ̀ ló ló wá kí mi ṣé ò sí tó fi wálé nìí àti ń pé gan kí ló fà á ojú rẹ tí mò ń wò yìí ó kọ́rẹ́ lọ́wọ́ kí ló ṣe ẹ́. ẹ wo àìmọye ìbéèrè tí bòdá ọ̀dẹ̀ kó bolẹ̀ fún Àṣàbí nìkan ǹjẹ́ Àṣàbí rí àwọn èsì ìbéèrè yìí fún? mò ń bọ̀ ẹ jẹ́ kí n mú mi díẹ̀ náà nínú ọyẹ́ la wà. àní Túnjí ní orí ìdúró táwọn wà tóun fi ń bi Àṣàbí ní ìbéèrè yìí òun ò tiẹ̀ tí ìbéèrè tòun tán tí Àṣàbí fi jókòó tó fi bó sẹ́kún gbàràgàdà. ìyàlẹ́nu níjọ lójú tòun pé ẹ wá gbà mí ṣé mi ò ṣe àlejò gbà lénìí ṣé mi ò gbàlejò ọ̀ràn lénìí kí ló lè fa ẹkún fún Àṣàbí báyìí lòun bá bẹ̀rẹ̀ tí òun bẹ̀rẹ̀ sí ní rẹ̀. Àṣàbí kí ló ṣe ẹ́ ìwọ àti talẹ́jọ́ jà kí ló lé ẹ jáde ńlé síbo ló ń lọ ibo ló ti ń bọ̀. òun tún bẹ̀rẹ̀ sí ní kó ìbéèrè kalẹ̀ fún Àṣàbí. ẹ wá gbọ́ èsì tí Àṣàbí fún òun nínú àwọn ìbéèrè tóun bí yìí. àṣé àdánwò òun lọ̀rọ̀ lé ayé àṣé tá a bá sọ yín pé kò sí nǹkan kan nǹkan bẹ́ńdúníà tá a wà yìí. àní Àṣàbí dáhùn ó ní dádì mi ló fẹ́ fipá bá mi lò pọ̀ dádì mi ló fẹ́ fipá gba ìbálé mi. Túnjí dáhùn ó ní kí ló wí? ó ní dádì mi fẹ́ fipá gba ìbálé mi. lòun ní báwo nìyẹn ṣe ṣẹlẹ̀ gbà?
kí ló dé? Àṣàbí tẹnubọ̀rọ̀ ó ní mo jáde lọ lọ́sàn yìí ni. Nígbà tí mo dé mo bá dádì mi ní yàrá àgbàlejò wọ́n wo ẹ̀rọ amóhùnmáwòrán bí mo sì gba yàrá mi lọ. Bí mo ṣe bọ́ sí balùwẹ̀ wípé kí n ṣáwà ṣé bẹ́ẹ̀ lẹ mọ́ ń pè é. Bí mo ṣe ṣáwà tán àṣé dádì mi ti wá dó sẹ́nu ọ̀nà. Ǹjẹ́ kí n jáde ní balùwẹ̀ tó wà ní yàrá mi? Ọwọ́ dádì mi ni mo já sí. Dádì mi bẹ̀rẹ̀ sí ní fọwọ́ ra mi lára. Eré ni mo fi pè àfi bí dádì mi ṣe bẹ̀rẹ̀ sí ní fà mí mọ́ra. Kíní ò mọ̀jọ eré mọ̀. Bí mo ṣe jà fitafita tí mo bọ́ lọ́wọ́ dádì mi rèé tí mo sì fi bọ́tà. Nígbà tí mo bọ́tà bùṣe dádì mi náà padà bọ́tà. Èmi wá yọ́ gba ẹ̀yìn lé ìdáná mo fi padà wọnú yàrá mi padà. Bí mo ṣe padà sínú yàrá ni mo bá tilẹ̀kùn mọ́rí tí mo sì bẹ̀rẹ̀ sí ní palẹ̀ ẹrù mi mọ́. Bí mo ṣe palẹ̀ ẹrù mi tán bùṣe mo kàn jáde pẹ̀lú ẹrù mi nì. Dádì mi ń dá mi dúró ń pé ibo ni mò ń lọ. Ìdá wọn lóhùn. Ìdí rèé tí mo fi ń kó bọ̀ wá. Kábíyèsí Ọlọ́run. Ṣé ká sọ yín pé bàbá Àṣàbí ó fẹ́ lo Àṣàbí ni? Àbí ká sọ yín pé àgbàyà olójú kòkòrò òun ni bàbá Àṣàbí? Ṣùgbọ́n gbogbo èyí tó wù kó lè jẹ́ nǹkan burúkú ni kí bàbá kó mọ bá ọmọ rẹ̀ ní àjọṣepọ̀. Túnjí béèrè lọ́wọ́ Àṣàbí ń pè ìyá yín kọ́, ìyá yín ò sí nílé ni. Àṣàbí dáhùn pé mọ́mì wa ò gbé pẹ̀lú dádì wa mọ́ torí ìwà ìpáǹle ìwà àgbèrè tí ń bẹ lọ́wọ́ dádì wa. Ìdí rèé tí mọ́mì wa ò fi gbé pẹ̀lú dádì wa mọ́. Kí ló sì fà á tí ìyá wa ò gbé pẹ̀lú dádì wa mọ́? Ìdí ni pé ọmọ ọ̀dọ̀ tí ń bá ìyá wa ṣiṣẹ́ ṣàdédé ni dádì wa tí wọ́n kì í mọ́lẹ̀ tí wọ́n sì gbé bàlọ́ndọ̀ fún. Èyàn já sí pé bàbá Àṣàbí ó fún ọmọ ọ̀dọ̀ ìyá Àṣàbí lóyún. Ìdí rèé tí ìyá Àṣàbí fi bínú tó kọ bàbá wọn sílẹ̀ tó já sí pé Àṣàbí nìkan ló kù tí ń gbé pẹ̀lú bàbá rẹ̀. Àwọn àbúrò méjì tí Àṣàbí ní ìlú òdì kejì ni wọ́n wà tí wọ́n ti ń kàwé wọn. Ìdí rèé tó fi já sí pé Àṣàbí nìkan ló kù pẹ̀lú bàbá rẹ̀ nílé. Ṣùgbọ́n Àṣàbí ló kù tí bàbá Àṣàbí fẹ́ rawọ́lé báyìí o. Gbogbo àwa tá a jẹ́ baálé ilé kí là ń wá kiri? Kí ló sọnù lọ́wọ́ wa? Ṣóbìnrin tán gbòòrò ni? Tẹ́ ẹ bá fẹ́ ṣe àgbèrè yín ẹ mọ ṣe síta. Èó tún ní kẹ́ ẹ mọ ṣàgbèrè pẹ̀lú ọmọ tẹ́ ẹ bí nínú ara yín. Gbogbo ẹni tó bá nírú eléyìí lọ́wọ́ ẹ mọ̀ rántí pé àtúbọ̀tán ń bọ̀ wá kòpẹ́kòpẹ́ torí gbogbo wa náà la ní àtúbọ̀tán ṣùgbọ́n gbogbo wa kọ́ la ní ọjọ́ alẹ́ o. Ẹ mọ̀ rántí àtúbọ̀tán. Láì fọ̀rọ̀gùn Àṣàbí bẹ̀rẹ̀ lọ́wọ́ Túnjí pé ṣé mo lè sùn ọ̀dọ̀ yín mọ́júmọ́ ọ̀la? Kábíyèsí Ọlọ́run. Bọ̀dá ọ̀dẹ̀ èsì ó ní bọ̀dá ọ̀dẹ̀ fún un. Mò ń bọ̀ ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Àní bí Àṣàbí ṣe bẹ̀rẹ̀ ìbéèrè yìí bọ̀dá ọ̀dẹ̀ ló bá ronú lọ. Ó sì sọ sọ́kàn yìí pé mo dáràn wàhálà ńlá leléyìí o. Ṣé kí n jẹ́wọ́ kí Àṣàbí sùn ọ̀dọ̀ mi ni àbí báwo? Ló bá lanu sọ̀rọ̀ ó ní mò ń bọ̀ jẹ́ kí n tiẹ̀ kọ́kọ́ ṣe ẹ́ lálejò náà. Túnjí bá wọnú ìyàrá lọ láti lọ mú nǹkan mímu wá fún Àṣàbí. Bó ṣe wọnú ìyàrá lọ Túnjí bá ń rò sọ́kàn yìí pé kí ni mo fẹ́ ṣe báyìí? Ṣé kí n jẹ́wọ́ kí Àṣàbí sùn ọ̀dọ̀ mi ni? Ṣé kò ní jẹ́ àkóbá fún mi? Túnjí ń ro gbogbo kinní yìí lọ́kàn ló bá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ló pe ọ̀rẹ́ rẹ̀ kan lórí aago ló bá ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ọ̀rẹ́ yìí. Èsì tí ọ̀rẹ́ yìí fún Túnjí ni pé mi ò ní àmọ̀ràn kan tí mo lè gbà ẹ́ o àmọ́ tó bá jẹ́ èmi ni o tó bá jẹ́ èmi ni o gbọ́ mi dáadáa o sọ pé mo gbà ẹ́ lámọ̀ràn o àmọ́ tó bá jẹ́ èmi ni o. Ọ̀rẹ́ yìí ń tẹ̀ mọ́ Túnjí létí dáadáa. Ó ní àǹfààní ló ṣí sílẹ̀ fún òun láti gba ìbálé obìnrin láyé tòun. Ohun tí ọ̀rẹ́ yìí tẹ̀ mọ́ Túnjí létí rèé àmọ́ ó tẹ̀ mọ́ létí pé òun ò gbà á lámọ̀ràn o òun sọ tòun ni o gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ́ ń sọ. Túnjí dá ọ̀rẹ́ rẹ̀ lóhùn pé ọ̀rẹ́ wà kí là ń sọ kí ló ń wí? A ní kó wá wo gọ̀bì ó débẹ̀ tán ó bẹ̀rẹ̀ sí ń ṣe gọ̀bìgọ̀bì. Èó tún ní ìbálé nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí ṣámọ̀ràn lèyí tó gbà mí yìí. Ọ̀rẹ́ Túnjí dáhùn pé mo ti sọ mo ní mi gbà ẹ́ lámọ̀ràn tèmi ni mo sọ ìwọ ni kó lò yìí tó bá wù ẹ́ ń bẹ̀.
ìyẹn já sí pé tó bá kọjú sí ẹ kó ta, tó bá kẹ̀yìn sí ẹ kó ta, tó bá kù wọ́ nìkan kó tèrò ara rẹ̀ pa. ẹ gbọ́ ná, ǹjẹ́ Túnjí tó èrò ara rẹ̀ pa àbí kò tún pa? mò ń bọ̀ kí n mú mi díẹ̀ náà. Túnjí ní òun gbọ́ ohun tí ọ̀rẹ́ tòun sọ, àmọ́ òun ò gbà. Lòun bá gbé nǹkan tútù tóun fẹ́ fi ṣe Àṣàbí lálejò, lòun bá padà sí yàrá àgbàlejò. Nígbà tóun dé yàrá àgbàlejò, òun gbé nǹkan mímu yìí fún Àṣàbí. Àṣàbí gbà ó sì mú, òun sì wá pè yín pé Àṣàbí, jẹ́ kí n lọ gba ìyàrá kan fún ẹ ní ilé ìtura, ṣé hòtẹ́ẹ̀lì lẹ mọ́ ń pè é? ẹ mọ rí bọ̀dá ọ̀dẹ̀, ó fẹ́ tèrò ara rẹ̀ pa lóòótọ́. Àṣàbí dá Túnjí lóhùn ìpè, bọ̀dá Túnjí, ilé ìtura bíi ti báwo? Èmi nìkan, tí nǹkan kan bá lọ ṣẹlẹ̀ sí mi ńbẹ̀ ńkọ́? Èmi ò lọ o. Ṣé ẹ lálejò ni? Túnjí dáhùn ò ní, rárá mi ò ní àlejò, ẹ̀rù ní bà mí. Kí n má fọ̀rọ̀ gùn, Túnjí lòun padà gbà fún un láti sun ọ̀dọ̀ tòun mọ́jú. Òun sì fàyà gbá gbogbo ohun tó lè tìdí rẹ̀ yọ. Òun fàyà gbá gbogbo ohun tó lè ṣẹlẹ̀. Òun sì mú Àṣàbí wọ yàrá lọ. Ìpè àyè rèé, ibi tó lè sùn rèé, balùwẹ̀ rèé. Bóyá tó bá fẹ́ wẹ̀, o lè bọ́ sí balùwẹ̀ kó o wẹ̀. Èmi fẹ́ lọ wo bọ́ọ̀lù tí mò ń wò. Tí n bá ti wò ó bùṣe, èmi gan yín wàá sùn. Kọ́lọ́hun kó jí wa re o. Lòun bá sọ bẹ́ẹ̀ fún Àṣàbí. Òun padà sí yàrá àgbàlejò láti wá wo bọ́ọ̀lù tóun ń wò lọ. Kí n mọ́ tàn yín, Túnjí ní bọ́ọ̀lù yìí lòun wò lọ títí oorun fi gbé òun lọ sídìí bọ́ọ̀lù yìí. Orí ìjàn tóun dùbúlẹ̀ sí, ibẹ̀ lòun fi sùn lọ. Òun sùn lọ fanfanfan sídìí ẹ̀rọ amóhùnmáwòrán yìí. Ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ kílẹ̀ tó mọ́. Ẹ gbọ́ ná, kí ló ṣẹlẹ̀ lọ́gànjọ́ òru? Mò ń bọ̀, ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Túnjí ní nígbà tí ń di dédé aago 2:30 òru, ṣàdédé lòun rí pé ẹnìkan ń jí òun. Bóun ṣe lajú báyìí, Àṣàbí lòun rí o. Òun rí Àṣàbí, ó wà nínú ẹ̀wù tí àwọn obìnrin máa ń wọ̀ sùn. Ó yé yín? Ó ti yé yín? Àwọn ẹ̀wù tó ṣe ń pé àwọn ìyàwó lè wọ̀ fọ́kọ wọn nínú ilé, torí ọkọ ó sì mọ fò lọ, torí ọkọ ó sì mọ lo aago. Àwọn ẹ̀wù tóbìnrin máa ń wọ̀ lálẹ́ sùn, tó sì já sí pé gbogbo ohun tó wà nínú ṣọ́ọ̀bù rẹ̀ lèyìn ó sì mọ ríránṣẹ́. Ó ní ẹ̀wù àwọ̀sùn yìí, òun ni Àṣàbí wà nínú rẹ̀ tó fi wá jí òun. Bó ṣe jí òun báyìí, ní mí lókèlókè lòun sọ wípé Àṣàbí, ó sùn ni? Kí ló ṣẹlẹ̀? Ṣé ò sí tó fi ń mí báyìí? Ẹ gbọ́ ná, kí ni èsì tí Àṣàbí fún un? Mò ń bọ̀, ẹ jẹ́ mú mi díẹ̀ náà. Àṣàbí dáhùn ó ní, bọ̀dá Túnjí, mo mọ̀ lálàá ni o. Àlá burúkú kan ni mo lá, ní mí lókèlókè. Túnjí lòun dáhùn ìpè, àlá burúkú nínú ilé yìí? Àṣàbí ní bẹ́ẹ̀ ni. Ọ̀dà náà, àlá wo lo lá? Kò lè sọ̀rọ̀, ní mí lókèlókè. Ló ní àlá ìbọmọlẹ́rù kó mọ́ lè rọ̀. Irú àlá wo lo lá? Àṣàbí ò lè sọ̀rọ̀, ó ní àlá burúkú ni. Ló ní òkè, fọkànbalẹ̀, kò sí ohun tí ó ṣẹlẹ̀ nínú ilé yìí. Àlá lásán ni jàre, wọlé lọ kó lọ sùn tiẹ̀. Ṣùgbọ́n Àṣàbí yarí kanlẹ̀ o. Ó ní láéláé, èmi nìkan ìní lọ sùn nú yàrá yẹn o. Àfi kẹ́ ẹ tẹ̀lé mi lọ, kájọ lọ sùn. Túnjí ń sọ sọ́kàn yìí pé, mo mọ̀ dáràn o. Ṣé mi ò ti ṣoore ṣe báyìí? Ṣé tí n bá wọlé tọ̀ ọmọbìnrin yìí láti lọ sùn tí nísìn, ṣé nǹkan kan ò ní ṣẹlẹ̀ báyìí? Kẹ́ ẹ sì máa wò ó, èmi ò tí ì mọbìnrin rí, mi ò tiẹ̀ ṣe é rí rárá ni. Ó tó wá jẹ́ ẹni tí ìbálẹ̀ ń bẹ lára rẹ̀. Ṣé kí n wọlé tọ̀ ọmọbìnrin yìí àbí kí n má wọlé tọ̀ ọ́? Túnjí ń ro gbogbo kinní yìí lọ́kàn. Ẹ̀yin ará ilé tẹ́ wà létí gbọ́. Ṣé Túnjí wọlé tọ̀ ọmọ yìí lọ àbí kò wọlé tọ̀ ọ́ lọ? Ẹ já fìpàdé sórí àkọ́tún ètò ní kòpẹ́kòpẹ́. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà nílé, ẹ̀yin náà lè bá wa dá sí i. Ṣé kí bọ̀dá ọ̀dẹ̀ kó wọlé tọ̀ Àṣàbí lọ sùn ni àbí kó má wọlé tọ̀ lọ sùn? Ọgbọ́n ò ní kó dá sí i báyìí. Ẹ fi àmọ̀ràn tí ń ránṣẹ́ sórí WhatsApp lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ohun ìfẹ́ SOMIDA, èyí tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51.
ṣé kí Túnjí wọlé tọ̀ Àṣàbí láti lọ sùtìn ni àbí kó mọ́ wọlé tọ̀ ọgbọ́n òní kó dá sí i. mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. gbogbo ẹ̀yin náà tẹ̀ sí ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. àní ibi pupa tí wọ́n kọ sàbọ̀ ní èsì nísàlẹ̀ yìí òun ni kẹ́ ẹ tẹ̀ kẹ́ ẹ fi darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. gbogbo ẹ̀yin náà tẹ̀ sí ti ń gbọ́ wa tipẹ́tipẹ́ ẹ bá wa wo ibi pupa yìí tó bá wà ní pupa ẹ tí ì darapọ̀ mọ́ wa nù ẹ bá wa tẹ̀ kó di funfun tó bá ti di funfun báyìí ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. ẹ wò ó ẹjá tó fi pàdé sórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún lórí àkọ́tún ètò ní kòpẹ́kòpẹ́. ẹ ṣeun púpọ̀. ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. mímọ̀ fẹlẹ́ ìṣèlọ́ lọ́jọ́ tèní mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò. èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà o. Muhammadu Akóredé tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀. mo ń dágbére lórí ètò kì í ṣe ti kú kì í ṣe tàrùn. ìpàdé mi àti yín ó tún di lórí ìkànnì Ohun Ìfẹ́ SOMIDA TV lọ́hùn-ún títí ìgbà tátùmọ̀ pàdé níbẹ̀ mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. ó dàbọ̀.